Ó kí gbogbo ojú tó ń wò mí lórúkọ Olúwa àlàáfíà ìmọ̀ jẹ́ tiwa o. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Wọ́n ní sẹ́kọ̀ọ́ pàtàkì láti jẹ́ fún gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìnjú Ọlọ́run. Iṣẹ́ náà ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìlú àti ti àwa ìránṣẹ́ Ọlọ́run. Àwa tí Ọlọ́run pè ní tòótọ́, tí Ọlọ́run sì sí lójú láti rí ohun tó yẹ ká rí. Ẹ̀yin wòlíì, ẹ̀yin pastors, ẹ̀yin bishop, ẹ̀yin apostles. Ẹ̀yin níṣẹ́ wà fún pápá ìtẹ́ níjọ. Ohun tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí látòrí mídíà tá a wà yìí, òun ni ohun àjèjì. Táwọn olóyìnbó ń pè ní strange voice. Ohun àjèjì. Kọ́rọ̀ àjèjì kó dédé jáde lẹ́nu èèyàn. Kọ́rọ̀ tí kì í ṣe òun gan ló fẹ́ sọ kó jáde lẹ́nu ẹ̀. A rí i lẹ́nu ọkùnrin ará Gádárà tí Jésù lọ bá pàdé níjọ́ wọn ni. Àwọn ẹ̀mí ẹ̀ ní sọ̀rọ̀. Ní ọ̀pọ̀ ìgbà àwọn ẹ̀mí á kàn sọ̀rọ̀ jáde tí Jésù á sì dá wọn lóhùn àbí kó lé wọn jáde kó pa wọn lẹ́nu mọ́. Àwọn ọ̀rọ̀ àwọn gbólóhùn wọ̀nyí ẹ̀mí èṣù ní sọ wọ́n. Pàápàá láti ọ̀run àpáàdì. Ohun àjèjì. Ní ìlú tá a wà yìí tí a pè ní Nàìjíríà, ohun àjèjì ó ní wàhálà wa. Ohun burúkú kan jáde láti inú ọ̀run àpáàdì tí ó máa pariwo lọ́nu àwọn ènìyàn síta láti yan tí ó pa wá lára, láti dìbò, láti gbé sísẹ̀ tí ó pa wá lára. Tí ohun gbólóhùn bá sì ti jáde, àwọn kan ní pẹ̀lú wọn jáde gẹ́gẹ́ bí ìwé kan lóye Jóòbù ti sọ 20:3 kan ti ẹ̀ ní ti mágẹ̀tì ẹ̀ dáadáa. Ó ní ènìyàn ló parí òkùnkùn. Bó ṣe rí nìyẹn. Gbogbo ohun tí àwọn ẹ̀mí ọ̀run àpáàdì bá fẹ́ ṣe, ẹnu èèyàn ni wọ́n ti gbé jáde. Ní àkókò tó bá ṣe pàtàkì jùlọ ní ìta àgbésíṣẹ́ tó yẹ kó máa tẹ̀síwájú, tí ohun àjèjì bá lè pariwo láti ọ̀run àpáàdì, àwọn èèyàn ó kàn gbá ni. Yóò wá di ohun tí ó ń káàkiri. Ẹ̀yin tí òye yé tí ẹ jẹ́ ni ẹ̀mí tẹ ní làákàyè, bẹ́ẹ̀ tẹ̀ jẹ́ ni ẹ̀mí ṣùgbọ́n tẹ ní làákàyè lẹ́ẹ̀ máa fòye gbọ́. Tẹ́ ń sọ yìí ò dáa. Gbólóhùn yóò sún wọn. Àwọn gbólóhùn tí ọ̀run àpáàdì bá pinnu, wọ́n á gbé jáde láti ẹnu èèyàn. Tẹ́ bá ti di pé nǹkan kan ti ń lọ tí ò lákòóso, tí ò ní control, ní ọ̀rọ̀ tí ò dáa, ẹ ti mọ̀ pé gbólóhùn ẹ̀mí òkùnkùn láti ìsàlẹ̀ ni. Bẹ́ẹ̀ ni tí Jésù bá wọ ibìkan gbà yẹn lọ́hùn-ún tí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo àwa mọ̀ ọ́, ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni ọ́, ìwọ ni olùgbàlà, ìwọ ni kíní kan, a sì pa ọ́ lẹ́nu. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ bá sọ wípé ọ̀rọ̀ Oòduà ò kàn yín o, pastor, wòlíì, prophet, bishop, apostle, ẹ má sọ wípé ó kàn yín o, evangelist, ẹ bá ní ó kàn yín o. Ọ̀rọ̀ Oòduà Republic kàn yín dáadáa. Kódà ẹ̀yin gangan ló kàn jù, nítorí pé gbogbo ń tà ń sọ yìí orí ìjọ ní gbogbo ẹ̀ ń ṣubú lé. Torí ìjọ lè sún fi ń gbógun tí ó le kankankan. Pápá yìí tí òye yé tẹ jẹ́ ni ẹ̀mí nítòótọ́. Èṣù kò ní kankan fàyè ṣe bí kò ṣe ìjọ kó da gbogbo ẹ̀rú, kó bá ṣe fún ẹ̀ láti fàyè ẹ̀ fún Jésù mọ́. Káàkà bá ṣèṣì lásán. Àwọn gbólóhùn burúkú kan máa ń jáde tí ó wá di àṣà tí ń kóni sínú. Ohun tó yani lẹ́nu ní pé àtúrà àwọn ìránṣẹ́ Ọlọ́run náà tí ń bá wọn ṣe, tí ń bá wọn dá sí. Ọ̀pọ̀ ní òye ò tiẹ̀ yé gbogbo ń tà ń sọ yìí, òye ò tiẹ̀ yé lòmíì. Bàbá ń sọ ibi òye yé mọ́ yẹn náà ni ó mọ sọ̀rọ̀ gbà o. Tàbí tó bá gbọ́ lẹ́nu àwọn tó yé òye lòun ó mọ sọ. Ẹ rántí bí ọdún mélòó sẹ́yìn báyìí, só ń lọ bí ọdún 6 báyìí ọdún 5. Gbólóhùn kan jáde sí wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbólóhùn ọ̀hún ló sún wa débi tá a dé. Ọmọ tí gbólóhùn náà bí láti ọ̀run àpáàdì fún wa nígbà náà, ó ní àbọ̀nú ẹ̀ báyìí. Ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti lọ sí. Ṣé bàbá ibì kan lẹ̀mí èṣù ti gbé jáde. Kò sí ẹni tó lè trace ẹ̀.
pé bí báyìí ló ti jáde bó ṣe jáde sẹ́nu àwọn èèyàn ẹlòmíì gan bá bi léèrè bó ló ṣe gbọ́ sí bó ló ti rí kò lè rí kankan sọ ṣé bàbá títí dòní gbólóhùn burúkú yìí náà ló tún fọ̀ jáde báyìí a sì wà ní 2021 2022 wà mẹ́ láti 2020 náà ti ń pariwo 2023 gbólóhùn burúkú ni láti wo ọ̀run àpáàdì ọlọ́run wá bá wa sí àwọn ọmọ ìran Yorùbá ọlọ́run sílẹ̀ kólẹ̀ fún wa láti dominira gbólóhùn burúkú ìtúfẹ́ bá jáde pé a ò fẹ́ ṣùgbọ́n ọlọ́run ti bá wa kápá gbólóhùn burúkú náà ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ gbàdúrà o ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ gbóhùn sókè o gbólóhùn burúkú yìí yóò dojú yín délẹ̀ o ète tí èṣù ní kó má jọ̀wọ́ yín ni ó ti ṣẹ torí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run tó wà níwájú ló ti disappoint ọlọ́run torí tán bá lè disappoint àwa ènìyàn ti disappoint ọlọ́run ìtọ́ni kan kò sí lẹ́yìn tí ọlọ́run fúnra ẹ̀ bá tọ́ni ọlọ́run ò ní tọ́ wa sí ọ̀tá ẹ̀ pé ká tẹríba fún ọlọ́run ò ní tọ́ wa sí ọ̀tá ẹ̀ pé tiẹ̀ ní ká máa ṣe bó ti kò jẹ́jọba tó oníkálukú ní àlà àṣẹ tiẹ̀ ṣùgbọ́n gbogbo tẹ́yìn fi mímọ́ tá a lè pé tẹ́ fi ń fi tẹ́ ń ró mọ́ ìjọba aláṣẹ yìí títẹ̀yàn lọ́rùn wíwo ènìyàn là ń pè é ìyìn ènìyàn wọ́n fẹ́ ọmọ yìí mọ̀ jọba ìyẹn kọ́ ló kàn wá o ẹ̀yin pásítọ̀ Oòduà Republic ó kan ìjọ ọlọ́run tó bá jẹ́ pé ọmọ Yorùbá ń tòótọ́ ni ọ́ bó o dá sí ohun tó lọ́wọ́ ṣe yóò kúkú ṣe ṣùgbọ́n tó bá wá dénú ẹ̀tàn tó ń wọ náà ń yọ̀ ọlọ́run ò rí ẹ bí ó ṣe rí ẹ tẹ́lẹ̀ mọ́ ẹ sọ fáwọn ọjọ́ yín àní ẹ gbé sórí pẹpẹ kẹ́ máa sọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ Oòduà Republic la fẹ́ ó ní gbogbo ẹ̀ ó fi rọ̀ wá lọ́rùn káyé ṣẹrú ohun tí ò kàn ọ́ lónìí ó lè kàn ọ́ lọ́la o wọ́n ń pààyàn sí kò kàn ọ́ ó lè kàn ọ́ lọ́la o wọ́n ṣe ń wo àdúgbò káàkiri tó ń wọnú oko tó ń wọnú igbó tó ń dáyàn lọ́nà ìwọ náà lè rìn àjò kókó sáwọn wọn o ṣùgbọ́n tá a bá dòmìnira kò sí pé bóyá ẹnì kó máa dá wa lọ́nà bàbá wa torí náà ẹ jẹ́ ká ti àwọn tí ń ṣe lẹ́yìn bá àti ẹ̀ pariwo ẹ̀ tẹ̀lé wọn ṣùgbọ́n ẹ já máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ohun burúkú tí ń fọ̀ fáwọn ọmọ Yorùbá yìí tí àwọn aṣojú Sátánì ṣojú tí ẹnìkan dìde ó lọ sọ fún àwọn àgbẹ̀ oníṣà alárúbáwá àbí ìṣàbárúmọ́ lọ́hùn àwọn Haúsá wípé òun sọ̀rọ̀ lórúkọ ọmọ Yorùbá pé a ò fẹ́ Oòduà Republic a àfiṣẹ́ ran ẹnìkankan ò lẹ́tọ̀ọ́ àti máa gbẹnu wa sọ̀rọ̀ o òfin àgbáyé ti fààyè foníkúlùkù láti béèrè ohun tó fẹ́ láti fẹnu sọ ohun tó fẹ́ ẹ sọ fún àwọn ọmọ ìjọ yín kí wọ́n mọ̀ ẹni tí ò bá mọ̀ kó mọ̀ Oòduà nation kì í ṣe ìdìtẹ̀ o ó ti dé pele pé kán wá bí ẹ̀yin náà léèrè ṣé ẹ fẹ́ àbẹ́ ẹ fẹ́ gbogbo ohun tá a nílò ti wà ńlẹ̀ gbogbo ohun tá a fẹ́ ti wà ńlẹ̀ kì í ṣèjọba Nàìjíríà la fẹ́ ṣe o tó bá rí àwọn plan míì wàá mọ̀ ìjọba tí Oòduà kì í ṣèjọba ká bọ́ bẹ̀ ká kówó jẹ o kì í ṣèjọba tá a wà bọ́ bẹ̀ tá a wà sọ ara ọ̀dọ̀ lọ́rọ̀ tí àwọn èèyàn ó mọ̀ jìyà àwọn olóṣèlú gbà yẹn tán fi lọ́lẹ̀ ńgbà ayé Ṣàgàrí àwọn náà ni wọ́n gbilẹ̀ dòní ìjọba tá à ń lò ńgbà ayé Western Region òun náà là á máa lò ẹnikẹ́ni ò ní fowó òlú sọ̀rọ̀ kò sì sẹ́nìkan tó tún lè lò lọ gbàbọ̀dì pẹ̀lú àwọn Òkè Ọya nítorí pé àti dá wà tá a bá dá wà kò sí bá a ṣe fẹ́ bọ́nu oko ẹrú Òkè Ọya ìgbà tá a bọ́ lóko ẹrú àwọn Gẹ̀ẹ́sì tó wáyé pé Òkè Ọya la wá bọ́ sábẹ́ ẹ̀ kì í ṣe dìtẹ̀ o ìdí tá a fi lẹ́tọ̀ọ́ nínú àkọ́kọ́ ni wípé 1914 wọ́n so wá pọ̀ òfin àgbáyé sì ti gbé jáde láti 2007 pé orílẹ̀-èdè tó bá ti wà pọ̀ fún 100 ọdún tí ò bá fẹ́ ṣe mọ́ láì síjà láì sáwọ̀ wọ́n lórí ọ̀fẹ́ àti fìrà wọn lẹ̀ kó ní kálukú máa bá tiẹ̀ lọ ìdí àkọ́kọ́ tá a fi lórí ọ̀fẹ́ nìyẹn ẹ sọ fáwọn èèyàn yín bẹ́ẹ̀. ìdí kejì ni wípé 100 ọdún ti pé báyìí ó ti lé ní ọdún 6 sí 7 tí àtijọ́ wà papọ̀ alẹ́ tó àti lọ bàbá fẹ́ láì síjà wọ́n sì ti gbé sísẹ̀ yẹn báyìí
wípé à ń lọ. Ẹ má wá jẹ́ kí àwọn tí ń fi ọbẹ̀ yín síbí jẹun, àwọn tó ń ju ipá aṣù lásán sí, ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ìjọba tá a wà nínú ẹ̀ kì í ṣe ìjọba tiwa o, ìjọba àwọn ará wọn lókè ni o, ìjọba tiwọn, àwọn tó lówó níbí wọ́n darapọ̀ mọ́ wọn, àwọn tó níláárí. Ẹ má tẹ́tí sáwọn èèyàn yín tó wà nílẹ̀ Gẹ̀ẹ́sì o, àwọn ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn ló support tó ń dì wá lẹ́yìn, àwọn gan-an ṣiṣẹ́ tó pọ̀ jù lọ́hùn yẹn láti jẹ́ kó Oòduà nation. Àwọn kan tó wá dìde lára àwọn kan lọ́hùn lára wọn náà tún dìde, àwọn à ń takò wípé torí pé àwọn méjì kan mẹ́ta kan ló ń ṣe, àwọn bẹ̀rẹ̀ sí fẹ̀sùn kan Kóìkí, àwọn bẹ̀rẹ̀ sí fẹ̀sùn kan bàbá Adétóyè, bàbá pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àwọn fẹ̀sùn kan Sunday Igboho lórí ẹ̀, nígbà tó jẹ́ pé afọ́nú lẹ́lòmíì, ohun tí gbàgbé ìṣẹ́ ti délẹ̀ Gẹ̀ẹ́sì, ara ti rọ̀ ọ́, kò mọ táwọn èèyàn ń là kọjá ń bí, lónà bẹ̀rẹ̀ sí gbé kinní káàkiri. APC làwọn, kò yẹ ká máa gégùn fún yín lórí kinní, ó yẹ ká fègùn ránṣẹ́ sí yín ni. Ó kó ẹrú ní òtútù ń bẹ̀lẹ̀ bá kú sí, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa sọ yẹn ní ìsìn. Bá àti ẹ̀ sọ, Ọlọ́run ó bínú sí yín. Ẹ ò sí bí àmọ́ ìyà táwọn èèyàn ń jẹ torí pé òun tí gbàgbé ìṣẹ́ lọ́hùn yẹn, ọmọ akúṣẹ́ lòun náà ń bí o, òun náà gbégún dọ́hùn ni o, bóyá sálẹ̀ ló bá dọ́hùn, ó mọ tójú rí ń bí. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ sọ fáwọn èèyàn yín, ìdí tẹ kọ́ kí tẹ̀ sí wàhálà. Wọ́ọ́rọ́wọ́ wọ́n sọ fún wa June 12 lọ́jọ́ referendum, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀, tí wọ́n bá kó bálọ̀tì wá, kì í ṣe ìtàn rà, kíkútẹ̀ sí INEC ní òṣè torí kò sóòótọ́ nu INEC mọ́. Ìjọba àgbáyé ní ó ṣètò yẹn, má jẹ́ kẹ́nìkan wá ka ọmọlé, ó lẹ́tọ̀ọ́ àti yàn, kò só lórí ẹbí àbọ̀ lórí ilé kan tí wàá pàṣẹ wípé lórúkọ ẹbí àwọn ò fẹ́. Ẹni tí ò bá fẹ́ ló sọ pé òun ò fẹ́. Òwe Yorùbá kan sọ pé àwa yóò fi rẹ̀ gbòdì, ìwọ ló máa lóò fẹ́, kì í ṣe pé àwa ò fẹ́. A sì rán ẹnikẹ́ni sí ẹnikẹ́ni lágbàáyé pé àwa ń sọ̀rọ̀ lórúkọ ọmọ Yorùbá, gbóníkúlùkù ni ó sọ̀rọ̀ lórúkọ ara ẹ̀. Ẹgbẹ́ kan tó lóun ẹgbẹ́ bó ti kó jẹ́gbẹ́ tó lóun gbajúgbajà tó, àrùn ẹnikẹ́ni láti bá wa sọ̀rọ̀, oníkálùkù ni ó sọ̀rọ̀ pé a fẹ́. Ẹnìkankan ló sọ pé àwọn ò fẹ́ lórúkọ wa. Ẹ sọ fáwọn èèyàn, ẹ sì má jẹ́ kí eléyìí ṣe ìta ń gbowó o, gbogbo tá à ń ṣe kò sí ìta gbowó nù ẹ o. Ohun tá a fẹ́ ni kí ìlú dáa. Tẹ bá sì ní plan kan tó wà nílẹ̀ fúnlẹ̀ Yorùbá, tí a bá dá dúró, ọkàn wa ó balẹ̀ o, inú wa gan ó dùn. Ṣùgbọ́n àwọn olóṣèlú yìí tán fẹ́ ká máa ṣerú lọ, ká máa gùn wá bí ẹ ṣe lọ yẹn, àwọn sì ń fẹ́, wọ́n sì ń gbìyànjú pé kán yí dànù. Kò sí yí dànù mọ́, ó ti kọjá bẹ́ẹ̀. Nítorí náà ẹ má bẹ̀rù o, láti lórí ọ̀fẹ́ àti awareness táwọn náà lè ṣe ni. Alóore ni wá, ń tá a bá rí pé ó fẹ́ ṣẹlẹ̀, pé ewu bá ń bọ̀ ó yẹ ká ẹ mọ̀, tí nǹkan rí bá ń bọ̀ ó yẹ ká ẹ mọ̀. Ó láti sọ fún wa pé tó ń bá ní ewu bọ̀ tá a rí tá a sọ̀rọ̀, ọrùn wa lè wú wa, ọrùn wa lè jẹ àwọn èèyàn wa o. Àǹfààní wà fún láti dòmìnira, má jẹ́ kẹ́nikẹ́ni kó ọ láyà jẹ, má jẹ́ kẹ́ni kó bẹ́ẹ̀ kó sógun kankan, eléyìí ò lógun nú. Tó bá dógun ni láti bí ọdún 3 tán ti bẹ̀rẹ̀ sí ṣe ní sísẹ̀ntẹ̀lé débi tó lè ìbá ti dógun. Má jẹ́ kán pilọ́ kankan fún ẹ, kò sógun gbogbo, kò dàbí ti ogun ojúku, kò dàbí tàwọn Biafra tí Yorùbá yìí sísẹ̀ntẹ̀lé ní àwọn international lawyer nílùú òyìnbó tó jọmọ Yorùbá, wọ́n ti ṣiṣẹ́ yẹn, gbogbo àwọn ọmọ àtìlé àtòdé àti wọ́n ti parí iṣẹ́ yẹn dé àyè pé kákan fẹnu ara wa sọ pé à ń lọ. Ohun tó kù sí wa lọ́wọ́ nìyẹn o, láì gbébọn láì jà. Torí náà má jẹ́ kẹ́nikẹ́ni tán ọ jẹ o, àjíṣẹ́ ìfọ̀. Ẹ sọ fáwọn, ẹ educate àwọn èèyàn, ẹ forward, ẹ share pẹ̀lú àwọn èèyàn kan mọ̀ tá à ń wí. Àwọn tó jù wá lọ, àwọn bàbá Kóìkí, àwọn náà tún tẹ̀síwájú. Ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ o, ẹ fàdúrà àwọn bàbá wa Sunday Igboho, àwọn bàbá wa Professor Akíntóyè àtàwọn èèyàn wa gbogbo tó ń ṣiṣẹ́ tá àmúrúkọ wọn. Ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká dòmìnira, ìrọ̀rùn gi, ìrọ̀rùn ẹyẹ. Jerusalem ti wá ilẹ̀ Yorùbá o, tó Yorùbá sálàáfíà ń bẹ, ìjọ òlé kó jọjọ o, òlé ráyè ṣe sin o. Orúkọ Jésù àní ṣègbè ojú wa náà lóbìnrin Yorùbá ó ṣe, a ó gba ọ̀táfẹ́ ọ̀tákọ̀, Ọlọ́run gbà fún wa, Ọlọ́run tó gbà fún ilé Ísírẹ́lì yóò gbà fáwa náà. Bẹ́ẹ̀ ni, àlàáfíà fún yín.